Ààrẹ Bola Tinubu bá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà sọ̀rọ̀ ní Àyájọ Òmìnira o. Ààrẹ Bola Tinubu ti kéde ìpàdé gbogbogbò fún àwọn ọ̀dọ́ káàkiri Nàìjíríà, èyí tí yóò wáyé láìpẹ́ níbi tí wọn yóò ti jíròrò lórí àwọn àṣòro tó ń dojúkọ wọn àtàwọn ohun tí wọ́n ń retí lọ́dọ̀ ìjọba. Tinubu mà ló sọ̀rọ̀ náà lásìkò tó ń bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ láàárọ̀ òní tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2024 mọ́ni láti sàmì sí ayẹyẹ ọdún 64 tí Nàìjíríà ti gba òmìnira lọ́wọ́ òyìnbó amúnisìn. Ààrẹ ni à ń darí lónìí lọ́nà àti fún àwọn ọmọ Nàìjíríà ní ọjọ́ iwájú tó dára o, ṣùgbọ́n a mọ̀ pé a kò lè fún wọn ní ọjọ́ iwájú rere láì jẹ́ kí wọ́n lọ́wọ́ nínú rẹ̀. Fún ìdí èyí, inú mi dùn láti kéde fún yín o wípé ìpàdé àwọn ọ̀dọ́ ní Nàìjíríà yóò máa wáyé. Ìpàdé náà sì rèé yóò fún wa láǹfààní láti jíròrò lórí ìdojúkọ àwọn ọ̀dọ́ wa tí wọ́n jẹ́ ìdá 60 aráàlú. Tinubu sọ pé ìpàdé náà tí yóò wáyé fún 30 ọjọ́ gbáko yóò sì mú ìrẹ́pọ̀ wá láàrin àwọn ọ̀dọ́ káàkiri Nàìjíríà láti lè jíròrò papọ̀ lórí àwọn ọ̀rọ̀ bíi ètò ẹ̀kọ́, ìgbanisíṣẹ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìjọba yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn aṣojú ọ̀dọ́ láti yan àwọn tí yóò ṣojú wọn fún ìjíròrò náà. Ìjọba yóò sì ṣe ohun tí wọ́n bá béèrè lẹ́yìn ìpàdé náà. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yín. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.